أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Quick message. Quick clarification lórí ọ̀rọ̀ àwọn bàbá wa àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀. So bàtà ṣe live ní òní tí a sọ̀rọ̀ nípa program tí wọ́n ṣe pẹ̀lú ìkùnà láti ṣe àwọn ojúṣe kọ̀ọ̀kan àwa tí à ń jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́. But àwọn èèyàn wá ń challenge wa pé bóyá a fẹ́ tákù wọn. No, àwa láti tákù ẹnì kankan. Àwọn bàbá yẹn bàbá wa ni wọ́n jẹ́. Ògbómọ̀ṣọ́ parapọ̀ entirely. They have done a lot of good things in Ògbómọ̀ṣọ́. Wọ́n ní parks tó pọ̀ l'Ògbómọ̀ṣọ́ gan. So kò sẹ́ni kankan tó lè fọwọ́rọ́ wọn sẹ́yìn. But nítorí pé wọ́n jẹ́ bàbá wa àbí bóyá wọ́n ní part l'Ògbómọ̀ṣọ́ ká má wà lè sọ àwọn facts tá bá rí. Ní táwa dá ẹgbẹ́ kalẹ̀ fún tá ń pè ní ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ láti face anybody tí ó bá fẹ́ mú àbùkù àbùkù bá orí ìtẹ́ Ṣọ̀ún, láti kọ ìbàjẹ́ fún l'Ògbómọ̀ṣọ́ entirely, láti kún ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ dání. Tí a bá dẹ̀ rí àwọn bàbá yìí tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ yìí, tí wọ́n jẹ́ parapọ̀ yìí, iṣẹ́ tí wọ́n ń ṣe ò kéré nínú ìlú. Àwa ẹgbẹ́ tẹ́ ń wò yẹn tá ń pè ní ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn, dá láti fi tackle anybody àbí láti counter anybody. No, àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀, they are our fathers, our mothers, àwọn tó ń wà ń bẹ̀, they are our elders. They know a lot of things more than us. So wọ́n dẹ̀ ní ipa tí wọ́n ti kó nínú ìlú púpọ̀. Oríṣiríṣi àwọn project tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásọ ni, àbí oríṣiríṣi àwọn ìgbìyànjú láti fi kún ìlú lọ́wọ́. Tá bá tún wá rí wọn náà, wọ́n ń ṣe ìkún lọ́wọ́, wọ́n ń represent gbogbo tí ń jẹ́ ọmọ ìlú ni. Báwa náà ti ṣe ń represent gbogbo tí ń jẹ́ ọmọ ìlú tá jẹ́ ìta ń pè ní ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́. Tí èèyàn bá gbórúkọ yẹn yóò mọ̀ rò bóyá bí àwọn ẹgbẹ́ wo lélẹ̀ ṣáfẹ́ tako. No, we are not here to tackle anybody or láti fi igagbága pẹ̀lú anybody. No, àwa náà wọ́n láti kúnṣẹ́ táwọn bàbá yẹn ń ṣe lọ́wọ́ ni. Ìyẹn àwọn tí wọ́n tó wá jẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀, tí wá lè wá jẹ́ ọ̀nà ọ̀tọ̀, get, tí wá lè jẹ́ ọ̀nà ọ̀tọ̀ la máa gbà ṣiṣẹ́ sẹ́rí, get. Because bá yẹn sọ̀rọ̀ yẹn lómi ò tí mọ̀ pé we are serious about it, pé kéèyàn má rí àbáwá Ọba Ghandi, kéèyàn má rí wọn fín, kéèyàn má rí ìtẹ́ Ògbómọ̀ṣọ́ kó má rí fín. Kò sí anybody láyé tó bá lè mú ẹnu àbùkù bá orí ìtẹ́ yẹn, torí pé orí ìtẹ́ yẹn kì í ṣe kábíyèsí tó wà ń bẹ̀ ni. Sẹ́wọ̀n pé àga yẹn ti wà ń bẹ̀, kì í ṣe àbáwá Ghandi làkọ́kọ́ ọba tí ó jẹ. Àwọn náà sì kọ́ ní ó jẹ́ ìgbẹ̀yìn ọba l'Ògbómọ̀ṣọ́. Kọ́lọ́run kó jẹ́ kí ẹ̀mí Ọba Ghandi, ẹ̀mí wọn kó gùn dáadáa, kí wọ́n pẹ́, kí Ògbómọ̀ṣọ́ kó tún máa gbòòrò sí. Àga yẹn gẹ́gẹ́ la fẹ́ kọ ìbàjẹ́ fún. So definitely gbogbo èèyàn wá lórí àga yẹn, òun náà ló ń represent àga yẹn lọ́wọ́lọ́wọ́. Orúkọ wọn náà sì ni ìlú ọmọ ń lò, nílùú ń lò lọ́wọ́ pé ọba Ògbómọ̀ṣọ́ nìyẹn. Abdulhamid, thank you. Àbáwá ọ̀rọ̀kù tó pọ̀, thank you very much sir. Program yìí ìfẹ́ kó pẹ́ bá mi share rẹ̀. Clarification ni tó live tí mo ṣe, àwọn pé àbá àwọn fẹ́ máa takú. No, àwọn ṣe àbáyàn lè dáṣẹ́ wọn nu. No, iṣẹ́ wọn ò ṣe dànù. Iṣẹ́ wọn ò ṣe dànù, kò possible. Ara o, ẹni tí ọmọdé tó bá ní sẹ́rí tí àwọn èèyàn bá ń ṣiṣẹ́ bọ̀, torí Ògbómọ̀ṣọ́ parapọ̀ àbá wọn láyé ni, àwa bá láyé ni. Ẹ wo àti ọdún tó ti ṣiṣẹ́ bọ̀ yẹn, àwa ò wá dé àwa ní afẹ́ tákù wọn àti ẹ̀ tó bẹ̀ láti tákù wọn. Kódà
èròǹgbà láti dá ẹgbẹ́ yẹn lẹ̀ kò ń ṣe àti bá wọn fi gagbága náà, tiwa ni pé àwa náà ń fẹ́ kún wọn lọ́wọ́ láti jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó lọ sókè. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ṣe láti ṣe tá a sọ fún wọn, we are still on it. Torí a mọ̀ pé àwọn báyìí ọba náà ṣiṣẹ́ fún, ọba ni wọ́n kún lọ́wọ́, ìlú ni wọ́n kún lọ́wọ́, àwọn àtọba náà jọ ń ṣèlú. Ṣùgbọ́n ìmọ̀ gba àwọn tí wọ́n ń dásí pé wọ́n rí orí ìtẹ́ yẹn fín láàyè láàrin wọn, òun làwọn ò fọwọ́ sí. Òun là sì gbà láti sọ fún wọn pé kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀, àdẹ sọ pé àkànní kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀, pa were disappointed. Torí pé à ń wò wọ́n láwòkọ́ṣe, àwòkọ́ṣe ni wọ́n gbọ́dọ̀ jẹ́ fáwa tá ń bọ̀ lẹ́yìn. Torí gbogbo àwọn tó ń bá wà ń bẹ̀ pápátá àgbàlagbà ni wọ́n, àwọn bàbá wa tún ni wọ́n, kọ́dà kún sàn bàbá wa, àwọn bàbá wa ni wọ́n. Àwòkọ́ṣe ni wọ́n gbọ́dọ̀ jẹ́ fún wa, ni wọ́n sì jẹ́ fún wa. So àní táwa dẹ̀ gbé lọ́wọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ rí ìtẹ́yẹ̀ fi a máa fèsì irú ẹni bẹ́ẹ̀. So nǹkan tó fà á nìyẹn tàbí jáde, torí gbígbà tí a gbọ́ tí Olúwatanná jáde sórí prógrámù yẹn tó ń bú àwọn olóyè ààfin, tó ní àwọn olóyè kan dàdàngọ́ ní olóyè, táwa ò sì bẹ̀rù ẹnìkan láti, kò sẹ́ni tá a lè fèsì ní kọ́tà gbé lọ́wọ́ yìí. Tó bá ti fojú hàn pé ọ̀tá ni ẹ́, tẹ́ bá ní ẹ̀yìn ṣọ̀tá ọba, àwọn olóyè ọba tẹ́ ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí, talẹ̀ olóyè tẹ́ ń dákọ̀ wípé àwọn olóyè dàdàngọ́ nìyẹn, olóyè represent ọba ni, indirectly ọba lẹ́ ń bá wí. Gbogbo ẹ má ti ń bá ọba olóyè ọba wí, ọba ló ń bá, tó pé àwọn olóyè yẹn ò dá ṣe ìlú, ọba ló yàn wọn lólóyè láti máa represent wọn láwọn ààyè kọ̀ọ̀kan. Wọ́n máa ń pe ọba, kò ń ṣe everywhere ló bá lè lọ. Ọba ò ní àwọn ibi tó já sí pé yóò ràn yàn lọ ni. Àwọn tó dẹ̀ ràn lọ náà làwọn olóyè. Ẹ̀rí bí olóyè ká bá ń lọ síbì kan, wọ́n á gbé ọ̀pá àṣẹ ọba dání. Ṣé táwọn olóyè bá wà ń jòkó, èyí tó Olúwatanná ń sọ ẹ̀sán lè sọ bẹ́ẹ̀? Àwa tún wá expect pé bó ti wá sọ́hùn náà, ó yẹ kí àwọn bàbá wa kẹ́ ẹ sáré sọ́hùn lẹ́sẹ̀kẹsẹ̀ ń pé àgbà ń ta ní kọ́ wá wí kàn àrùn oníyùn. So ẹ tún wá gbé èèyàn jásí pé ọba sọ fún wa wípé òun àti àwọn lè ní nǹkan ṣe, àwọn lè kírun lẹ́yìn ẹni yẹn mọ́. Ìmáàmù Habibullahi ìmáàmù ọba, ibi táwa ti rí ìmáàmù táwọn wí, ìmáàmù yẹn tẹ́ gbé wàhùn táwa ti rí, a ti gbà pé àárín àwọn ọ̀tá ọba ni. Ṣé ìmáàmù táwọn ṣe nǹkan lùlù tí ò lè yọjú? So tẹ́nìkan bá wá ń lò, á rí pé àwọn tí wọ́n ń lò wọn ò bó bá ṣe. Torí ọba sọ pé lábájá yìí kò fún ẹni yẹn sọ fún ọba wípé òun ń ṣolóyè ọba, wọ́n dẹ̀ ti gbé yẹn lọ sí court. So wọn dẹ̀ ti ìdájọ́ bọ́ lábẹ́ bẹ́ẹ̀ ni ọba dẹ̀ ti yan ìmáàmù tọ̀dọ̀ tiẹ̀ mí. So ìmáàmù tọ́dọ̀ bá yàn yẹn làwa gbà ní ìmáàmù, torí tọba làwa ń ṣe lọ́jọ́kọjọ́. Ẹni tí ó bá bínú kó bínú. Ọba jẹ́ kèfèrí, kódà kó wá jẹ́ pé ọba yẹn gan ẹlẹ́bọ tún wá ní, bá kó ba ọlọ́run sáà ní ìlú yàn lọ́lọ́run fi síbẹ̀, torí ọlọ́run ló ń fìyàn sórí ipò, òun làwa tẹ̀lé. Àmọ́ ọlọ́run tó wá ṣe ọba òun kì í ṣe ẹlẹ́bọ, kò ń ṣe mùṣírìkí, kò ń ṣe kèfèrí, ẹni ọlọ́run ni wọ́n. Ẹni bá pe kìrìsìtẹ́nì lẹ́lẹ́bọ, ó yẹ kí èèyàn yẹ bẹ́ẹ̀ ni ẹ̀wò ni o. So ọba wa Ghandi wọn kì í ṣe ẹlẹ́bọ, wọn kì í ṣọba Fíráúnà náà, wọn kì í ṣọba kèfèrí. Àga tí wọ́n jókòó sí àga ńlá ni. So definitely ẹni bá ti rí àga yẹn fín, àwa ṣe tán àti dojúkọ. Atúntún sọ, a ó gbógun tẹni yẹn, a ó gbógun ti ẹni tí ó bá dá ojú kọ àga yẹn. Gbogbo èèyàn tó bá ọ̀rọ̀ ṣẹ́ rí àwọn ọ̀rọ̀ kan ń bẹ, ọ̀rọ̀ tí Olúwatanná rọra sọ yẹn wípé àwọn dàdàngọ́ ní olóyè. Olúwatanná mo tún sọ fún yín, ní tẹ́sí fáwa yìí, wàláhì àmọ̀ yẹn mọ̀ wá. Ẹ kàn mọ̀ pé mo dábàá ní mí ni, bí tí mo délé ní àwọn bí àti ìdílé tí mo mọ, bí tí mo mọ ẹ̀ mọ́. Tí wọ́n fẹ́ wá mọ báwa tí à ń jẹ́ àwọn ọkọ̀ olúmọ kò Ògbómọ̀ṣọ́ bá ti ṣe mọ́, ẹ̀yin tákù wá. Kẹ́ni tá à ń sọ yìí, ọ̀rọ̀ wa là ń sọ yìí. Ẹni bá ti ń ṣe ọ̀rọ̀ ìlú yìí tá à ń sọ pé kẹ́ni kan máa rí Ògbómọ̀ṣọ́ fín, torí pé bí èèyàn bá yan máa lè, tá bá ní kí ẹ má rọ̀ bá fín, gbogbo ìlú lọ́ba. Tá bá ń sọ pé àbẹ̀kẹ́ nìkan rí Ògbómọ̀ṣọ́ fín, tá bá tún wá rí ẹnìkan tó tún dìde,
á sì pé nìyẹn kéèyàn lówó brain ẹ̀ wò nìyẹn tó tún dìde tó ń takò wá tí a bá tara ilé ẹni lọ́pọ̀ àníga lọ́wọ́ mọ́ àwọn tí wọ́n sọ Ògbómọ̀ṣọ́ gan-an inú ń bí wọn nípa pé bá la sì máa rọ́bà wá fín inú ń bí wọn àwọn èèyàn bàbá àkànbẹ́ l'Àbújá ń gbàdàdà ọkọ wọn sọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n mi ò rí nǹkan tó ń lọ lórí ìlú tó mọ̀ sí àìmọye àwọn ọ̀gá ọlọ́pàá ńláńlá mo fọlọ́n bá ṣẹlẹ́rì tí wọ́n sọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n dúró ń do pé ẹ má rọ̀bà lóyún fín àwọn tó bá jẹ́ nǹkan máa wòran àwọn òbí já ọba o tó já ọba gbé o ìjà ìlú làwa ń gbé torí pé tí àwọn tó wà ń lù ú bá ní pé àwọn ò rí ìlú fín àwọn tí ò ń sọmọ l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n rí Ògbómọ̀ṣọ́ fín kọ́ mo wo ọ̀rọ̀ mufti Ìwó mo ṣe ń bọ́ lórí live wọn special tí wọ́n sọ pé ẹnìkankan ò lè yọ ìmáàmù òkèrò tẹ mọ ẹ náà mọ́mọ́ ọjà gbó ìmáàmù Tọ́lá wọn lẹ́nìkan ò lè yọ ọmọ tó yẹ ń dákọ wọn ìmáàmù Tọ́lá wọn lẹ́nìkan kan ò lè yọ wọn ní kọ́dà rọ́bítà ò lè yọ wọn ọba ò lè yọ wọn kò sẹ́ni kankan ó ní lẹ́jọ́gùn ò lè yọ wọn tẹ́ ń bá wa wo ọpọlọ ẹ̀ bá wo brain ni mufti wo ẹ̀kẹ́ ò bá ṣe mufti nǹkan kan tí máa ṣe wọ́n ẹ̀kẹ́ ò wò wọ́n wò pé sí nǹkan tí máa ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ lu onílù ò ní mú lára yín tó bá wọn. àwọn àgbẹ̀ pé ṣé ìjà sílámù lẹ́wọ̀n ń gbè ni àbíjà ìmáàmù tó bá ní pé ìjà sílámù lẹ́ ń gbè ẹ ti fail torí àwọn mùdírù tẹ̀ ń sọ náà ìsìlámù mùsùlùmí làwọn náà so kí wàá ní tẹ́yìn bá mú fatiwa wá tẹ́ bá ń ṣe fatiwa tẹ́ bá mú àwọn àdélà kan wá fún wa yí pé ìdílé ilé tẹ́ bá àwọn èrè kan wá fún wa àwọn mùdírù náà mú tiwọn náà wá in the name of Islam náà ni so ìmọ̀ wa dúró sí ìlú yín kẹ́ mọ́ fóun ránṣẹ́ mufti ẹ kọjá àyè yín o ẹ ń kọjá àyè yín gidigidi ni wàláhi tàláì Ògbómọ̀ṣọ́ òun ṣe bí tí ẹ máa ń kò ń ṣe bí tí ẹ máa ń rí fín ẹ bá jókòó síbẹ̀ ẹ bá ń rí Ògbómọ̀ṣọ́ fín àwọn tí wọn ò tó yín ṣe é mọ kéwù ni àwọn afáàn l'Ògbómọ̀ṣọ́ fa ṣùgbọ́n tí ọmọ àlè ò bá ti dàgbà ẹ ń fojú pé torí pé à ń wò yín ran ṣé àtó àwọn àfáà Ògbómọ̀ṣọ́ ò tó lu wọn yanjú òun lẹ́bí wọn wá fọ̀rọ̀ ránṣẹ́ sí wa ẹ máa ń fa ẹ bá wa tó lu wa ìlú yín ṣe ti rí ìlú yín tó ṣe rí ìlú yín tó wọ́n fi jẹ mufti gbàgùdà bí mufti local government tẹ́ ẹ wà recognized ẹ wà jókòó nínú kí ló ń pè yín bẹ̀ yẹ ẹ máa jókòó nínú ọ́fíìsì ẹ máa fohùn ránṣẹ́ ẹ jọ tó bá yọ Ìmáàmù Tọ́lá kí lẹ fẹ́ ṣe mufti wọn ò bí yín dà wàhálà ẹ̀ lè ṣe anything Ìmáàmù Tọ́lá àìmáàmù mufti tán bá yọ Ìmáàmù Tọ́lá mo fi Muhammad búra kò sí kankan tá lè ṣe tẹ́ ẹ bá tẹ́ ló kù tí ilé ẹjọ́ bá yọ Ìmáàmù Tọ́lá tó bá ní Ìmáàmù Tọ́lá gbogbo ẹjọ́ tó lọ kóòtù yẹn kò lè win ni ẹ tó bẹ́ẹ̀ kí lẹ fẹ́ ṣe ìlú yín gẹ́sẹ̀ ní kápá lórí ìlú yín lásán ṣé kìí ṣe pé ọba ìlú ní control yín ni ṣé kìí ṣe ọba ìlú yín ní control yín ṣé ẹ̀yin gan tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ṣe tẹ́ ìjà àfa ń lu yín ṣé ìjà àfa yín ká lu yín gan mo kàn wo fídíò kan rẹ́rìn pé kí ló ń ṣàfà yìí àwọn èèyàn ń wò yín gan mufti ẹ̀ bá mọ̀ ni o wọ́n kálukú ń wo bí tẹ́ fẹ́ wọ́n ń wo bí ọ̀nà tí ẹ fẹ́ gbà sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tán fẹ́ kẹ́ ẹ sọ wàláhì àṣìṣe kárí àyàn bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo dẹ̀ sọ fún yín tẹ́ ẹ̀ bá jáwọ́ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mufti tẹ́ ẹ̀ bá jáwọ́ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ fílẹ̀ fáwọn àfáà bẹ̀ ọba Ògbómọ̀ṣọ́ ohun sẹ́ńtì yẹn rí fín tẹ́ ẹ̀ sọ pé ọba ò tó bẹ́ẹ̀ tí ó yọ wàláhì tí ọba bá yọ ìmáàmù ọba lè yọ ìmáàmù mo fi Muhammad búra tọ́ba bá wá yọ ìmáàmù mú tí babaláku dáadáa yín fẹ́ dà mufti wò tọ́ba bá yọ ìmáàmù tó yọ ìmáàmù Tọ́lá
nígbà tí ọba ìlú yín yọ ìmáàmù kan kílẹ̀ rí ṣe sí ọba ìlú yín tó yọ ìmáàmù kan lù yín kílẹ̀ rí ṣe sí níjọ́ tó ọba ìlú yín kílèmù wípé mọ́sálásí bàbá wọn ló ní àfáàtì ọba ti gbà kó kóra ẹ̀ lọ kílẹ̀ rí ṣe sí ẹ sọ fún wa pé bí ọba Gandhi jẹ́ kristẹni kó kún kristẹni kó jẹ́ nǹkan míì àwọn ni wọ́n sì láṣẹ lórí everybody nínú ìlú yìí. What are you saying? kílẹ̀ ń sọ kílẹ̀ ń bá wa sọ ẹ máa bọ́ sórí bá rí ẹ bí ọ̀rọ̀ tẹ bá sọ ṣé kẹ́ẹ̀kan wọn wíwòròwòrò yẹn gbogbo yẹn ló máa sọ fún yín pé gbogbo yẹn ló fọ́ fún yín ni nínú àwọn tí ò tiẹ̀ fọ́ fún yín níbi gbogbo nǹkan èmi number 1 ni mí àwọn ìbínú àwọn àfa o ṣùgbọ́n àfa tí ò bá ti mọ wọn rẹ̀ tí ò sì lè sọ ẹnu tí ò sì mọ ọ̀rọ̀ dá sí ó ti sọ àgbàdo ọmọdé ni o ó dẹ̀ máa dá láwàdà díẹ̀ ìfún ọmọ kankan ọ̀rọ̀ yẹn mi tiẹ̀ pílánì pé fẹ́ sọ̀rọ̀ mú tiẹ̀ lé ni mo fẹ́ ṣe dídì ṣe kí n gbé píkṣọ̀ yín sí ni kò ní tẹ́ ṣe mo máa ń sọ fún yín nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe fún mi láyé yìí tí ó dùn mí ní kó pa mí tó bá ti lè rí tó bá ṣáàtì pa wá lórí tá à ń sọ yìí nítorí dùn àwọn ti ẹni tí kẹ́ pa wá gan àwọn ò fẹ́ kú sérí irọ́ a fẹ́ kú sérí àwọn àbòsí tẹ̀ ń ṣe lórí Islam yẹn ẹ sì ń fi self interesting ba Islam ó kọ́ Islam jẹ àwọn yẹn wá ń wo Islam bí ẹ̀sìn lakatakítí tẹ́ bá wo abẹ́ comment section ẹ wàá rí ẹ wò wọn lakatakítí yìí ẹ̀sìn ẹ máa rí wọn bẹ́ẹ̀ sì ni self interest yín ni gbogbo Christian tẹ́ bá wà lórí tẹ́ jẹ́ fans wa tẹ́ wà lórí social media tẹ́ ń wò wá gbogbo táwọn mufti ń ṣe mufti lọ ìwò ń ṣe yẹn mufti ìwò yẹn báyẹn tí wọn báyẹn tó ń kúrò gbọ̀n hánú báyìí kò ń ṣe ọ̀rọ̀ Islam náà ń ṣe o wọ́n ń ṣe ọ̀rọ̀ gbésí ayé ara wọn ni o Islam ò rán wọn Islam gan ò rán wọn láti máa dá sọ̀rọ̀ ní ìlú onílù ṣé ń gbọ́ mi kò rán wọn láti dá sọ̀rọ̀ ìlú onílù kò rán wọn so ètè wọn ń ṣe yẹn fúnra wọn yẹn Ọlọ́run tẹ̀ tí wàá ṣe mo gbọ́ ọ̀rọ̀ kan nísìn wọ́n ṣe nísìn kan ní Ìbàdàn níjẹta ní tí wọ́n gbé jáde ni pé gbogbo èèyàn tó bá jáde láti bú ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n ní kí wọ́n gbé ẹ̀wọ̀n ní ó sì máa lò gbèsè ayé ẹ̀ lọ wọ́n sọ bẹ́ẹ̀ bí wàá lè mú ṣẹ̀ṣẹ̀ kan bú mùsùlùmí ẹ̀wọ̀n yá tó bá lè mú mùsùlùmí bú níṣẹ̀ṣe ẹ̀wọ̀n ti yá tó bá lè mú kìrìsìtẹ́nì bú mùsùlùmí ẹ̀wọ̀n yá tó bá wá lè mú mùsùlùmí náà bú kìrìsìtẹ́nì ẹ̀wọ̀n ti yá mo like I love that mo like law yẹn gan so àwa àti mufti àjọ ní kíní Ògbómọ̀ṣọ́ ẹ fílẹ̀ mo tún sọ fún yín mufti ẹ dá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ má dá sí kẹ́ máa fohùn ránṣẹ́ sí wa kẹ́ máa pàṣẹ fún wa bí tẹ́ jókòó sínú ilé yín ndókàn ọ̀dùnmọ́ mi náà ní pé gbogbo àṣẹ yín lórí fóònù ni tó bá bí tẹ́ bá tó bẹ́ẹ̀ tẹ́ tó bẹ́ẹ̀ ti ń pẹ́ra yín ẹ máa bọ̀ wá Ògbómọ̀ṣọ́ kẹ́ máa sọ tẹ́ ń sọ kẹ́ máa wí pé ẹnìkan kan ò lè ṣe kíní kan ẹ rí i pé ìjọ wọn ni wọn ó jáwé pé ẹ ti trespass fún yín ẹ pé trespass kí ló dé tẹ́fẹ́ sọ ayé di pé ẹnìkan sábà wò yín ràn ní báwọn kan ti ń gbọ́ tí làwọn kan náà ń gbọ́ ti wà táwọn bá wá sọ̀rọ̀ àwọn tí ń gbọ́ ti wà wọn ò ní understand àwọn tí ń gbọ́ ti yín yẹn tó ń bá máa ká máa mú ọ̀rọ̀ yín ká máa bá yín yẹ bẹ́ẹ̀ báyìí wọn ò bóyá bí Islam ló rán yín ni Islam ò dẹ̀ rán yín iṣẹ́ you are only doing what you like and what you want any target ṣé mùdírù kí n sàfà àbí inú já àfà ẹ̀yà tí mùdírù mọ́ríkàsì ń bẹ nínú ẹgbẹ́ ni ẹ̀já kólàkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹ̀ ṣẹ́gbẹ́ àga tí mùdírù jókòó sí wọn ju bí tẹ́ ó jù yín lọ ju bí tẹ́ wà lọ. mo ń wo programu kan mo ń wo fídíò kan nígbà tí bàbá ọba ìmáàmù Ìbàdàn tàná ìmáàmù Ọ̀yọ́ tàná pẹ̀lú ìmáàmù Ògbómọ̀ṣọ́ tàná wọ́n lọ bá bàbá wa ọba Jímọ̀ ọlọ́mọba wa kẹ́ wọn lọ sí ara wọn lé fídíò yẹn bá lórí fóònù mi bá rí fẹ́rí fídíò yẹn o
níbi tí bàbá mufti gbogbo Ọ̀yọ́ state tẹ̀ní àwọn ni wọ́n ń ṣe introduction fún bàbá kábíyèsí Ajagungbadé. lẹ́sìn gbogbo àwọn mufti yẹn ti pẹ́, àwọn ọmọ ọkọ ni wọ́n ti ń darí rẹ̀ bọ̀ ti pẹ́. kì í dàbí àwọn tó kàn sẹ́ jáwọ́ ìtàn fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ yìí táwọn mọ̀dí ọ̀rọ̀ yìí. tọ́ mùdírù wọn sọ wípé àwọn bá ìmáàmù Ìbàdàn wa, ìmáàmù wa ní ara o mùdírù rárá, àgàtẹ wà yẹn kì í tẹ̀lé yẹn jáde, èyàn máa ń tẹ̀lé àga yẹn jáde torí ipò tí ń jáde tí bàálà ọba ṣe kí bí bàṣẹ ọba ṣe kí ni bàálà fẹ́ la ààyè mọ́kàsì Ahsilul Ulum ibi tí wọ́n ti ìpìlẹ̀ mímọ̀ ni. Aslu mímọ̀ ni ṣe wà ẹ̀kọ́jọ́ mẹ́ta mo ṣe live lọ́wọ́. so ìpìlẹ̀ mímọ̀ ni ọ̀dọ̀ mùdírù. àwọn sọ fún wa wípé àwọn ń bá mùdírù jáde, ó di mọ́mù Ìbàdàn nìyẹn o, àwọn ń bá mùdírù jáde nìyẹn. so tẹ́yìn kan bá kése mùdírù tẹ̀lé là ń sọ o, bàbá mùdírù Markaz Shabibullah àbísọ̀ lọ́wọ́ra. so ẹ̀yin kan tẹ̀lé nísìnyí lẹ́wọ̀n wá jáde lẹ́wọ̀n wá ìmọ̀mù tọ́lẹ́ àdán sọ̀rọ̀ wípé táwọn bá wúra wà ní táwọn bá wà lè kí n bà àwọn lè dọ̀bálẹ̀ fún àwọn lè kúnlẹ̀ fún ìmọ̀mù àwọn lè kí wọn báwọn ti kí wọn ẹ̀ tẹ̀ ara o mùdírù kọjá bẹ́ẹ̀ o àtẹ̀yìn àti ráwà ní yín tẹ́ bá wé àwọn tí wọ́n jù lọ ní wàrà wà ní wọ́n sọ báwọn pé àwọn mùdírù iṣẹ́ ẹni tí èèyàn náà orúkọ yẹn kò wúwo létí yín ni mùdírù pọ̀ o pọ̀ kì í ṣe bí mùdírù Markaz rárá no mùdírù tí yẹ mùdírù ni mùdírù Markaz. bàtà tí ń bẹ lẹ́sẹ̀ wọn tó bá bọ́ lẹ́ta ló lè wọ̀ ní gbogbo yín ní gbogbo wa àwa tiẹ̀ tún kọ́ ní gbogbo yín kẹ́yìn kan máa kọ̀m̀pì ara yín pẹ̀lú mùdírù láti bo síbo. so irú èèyàn báwọn náà ni mùdírù máa sọ̀rọ̀ ní mufti ìwọ náà máa sọ̀rọ̀. wallahi ibi tí mùdírù bá ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí mufti ìwọ dákẹ́ ni mufti ìwọ àbí kẹ́ dákẹ́ kí lẹ́ mọ̀ níjò lẹ́ ti ilé kéwúdé gan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ yín mọjọ́ mùdírù ti ń wakọ̀ ìsìlámù bọ̀ nílẹ̀ Yorùbá yìí ṣe mọ iye tí mùdírù ti dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn. tẹ́ bá sọ̀rọ̀ 6 lórí social media mufti 5 àwọn èèyàn dànù bẹ́ẹ̀ wọ́n máa ń dà àwọn èèyàn sẹ́yìn pa wá sí ọ̀rọ̀ yóò kí n tà náà kò bá àṣìlù tá à ń lò yìí kò bá mú wọ́n máa ń gbọ́ yín ni dédé àwọn tí ń gbọ́ yín náà bóyá àwọn fámìlì yín ni mufti wò. so ẹ̀ẹ́dá ń fohùn ránṣẹ́ wọn tí àwọn rọ́bìtà bá gbé jáde gbogbo èsì wọn wípé ìmáàmù wọn wà guilty láti yọ wọn ò bíra mufti tẹ̀sìn kankan. tẹ́ ẹ bá pé wẹ̀ ní pé lọ ẹ lọ kó àwọn tẹ́ bá fẹ́ kó wá kẹ́ wá fẹ́ ti ìwọ wá jagun l'Ógbómọ̀ṣọ́ wàhálà ẹ̀ tẹ̀ wallahi tallahi ẹ̀tẹ̀ tí wọ́n dùn mí òun nínú àwọn tó máa ń kọ́mẹ̀ntì yẹn ni pé sẹ́rí ẹni tó bá wà lórí live tájọ sí program tí a bá ń sọ àwọn ọ̀rọ̀ láti fi tó nǹkan ṣe tẹ́ ẹ bá rí ẹnìkan tó kọ́mẹ̀ntì tó takò tá à ń sọ kẹsàn-án pọ́ńtò òun ò ní làákàyè ni torí tá à ń sọ nísìnyí sọ́kùsọ̀ wọn ni mẹ́mbẹ́. Àná Muhammad ló wí bẹ́ẹ̀ hubbul watani minal iman ká nífẹ̀ẹ́ ìlú wa inú gbàgbọ́ ni ṣé ká jáde ká máa búlù wa lẹ́ ń fẹ́ bẹ́ẹ̀ bá yá wèrè Sheikh Talia Yunus olùsínà ìlara kò ṣe yọ inshallah àwa kọ́ láyọ̀ wọn tíbi tí wọ́n sẹ́yìn nìkan kí nìkan lè mọ̀ ibi tí wọ́n wà ẹ̀ ẹ̀jẹ̀ ńlá fàkìtì kan yẹn wa in tasha'una illa an yasha Allahu rabbul alamin èèyàn kan ò lè yọ ẹnìkan àmọ́jẹ́ sọ fún yín ẹni tí èèyàn bá ti yọ Ọlọ́run ló yọ ẹ gbọ́ tó bá lè mú àwọn èèyàn yọ èèyàn bíi dìgá báyìí Ọlọ́run ló yọ o ṣẹ́wọ́ ẹjẹ́ àfi ti pẹ́ nìkan kan ò lè yọ ṣùgbọ́n àfi ti jásí pé ààyè tí ìmáàmù tọ́lé á wà hàn
tí ò bá fi èrú débẹ̀ nìkan ló kù. Ọlọ́run àpọ́lọ́ máa ń ní sùúrù gan, Ọlọ́run ò ní yọ. Ẹ sàmí, ẹ̀yin tẹ́ jẹ́ ti Imam Tọ́lá Abubakar sàmí, tó bá jásí pé lóòótọ́ ààyè yẹn wọn ò fẹ̀rú débẹ̀, tó bá tọ́ sí wọn Ọlọ́run ò ní yọ wọn. Ṣùgbọ́n tó bá pa ààyè èrú ni tí wọ́n fẹ́ èrú débẹ̀ tí ó sì tọ́ sí Imam Tọ́lá wàhálà ìyọjà wọn yọ, Ọlọ́run yọ bíi jìgá ni. Òun la fi sọ fún wọn pé ó yé àwọn, ó yé ọmọ tó sunkún, ó yé ẹ̀ tí ń rẹ̀, ẹ gbọ́, ó yé ọmọ tó ń ké, ó yé ìyá ẹ̀ tó ṣe ń rẹ̀, pé ẹnìkan lè yọ ẹnìkan. Ṣé Ọlọ́run ìgbà tó Ọlọ́run fẹ́ fi wọ́n síbẹ̀ sáwọn èèyàn kan lọ́lọ́run lò ní? Àbọ́lọ́run ló wá wúrẹ́ wà ní fún wọn fúnra rẹ̀. Ṣàǹpá tó Ọlọ́run lò náà lọ́lọ́run lè wọ́n fẹ́ yọ wọn, àwọn náà lọ́lọ́run máa lò tí ó fi yọ wọn dànù ni. Kí n dá ìmọ̀ nìyẹn. Ọlọ́run ọba ó máa ń gba owó èèyàn ṣiṣẹ́ ni. Bọ́lọ́run ti lò wọ́n tí wọ́n ń wéhun, tí nǹkan kan rú wọn lójú ńgbà yẹn tó ń wéhun náà ni Ọlọ́run tó bá ṣetán tí ó yọ wọn, àwọn èèyàn náà ni ó lò tí ó fi yọ wọn. So Ọlọ́run kò ṣamọ̀nà wa. Ẹ pé mẹ́sẹ̀jì mẹ́ta ni mo pass. Àkọ́kọ́, àwọn bàbá wa tí wọ́n jẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀, tí ń jẹ́ ìlúmọ̀ Ògbómọ̀ṣọ́, we are not here to tackle you people. Láti tackle yín àbí láti daṣẹ́ yín nù. A wá láti jọ ṣiṣẹ́ pọ̀ láti sọ́pọ́ọ̀tì ìlú Ògbómọ̀ṣọ́ kún bá dàrú. Àmọ́ gbogbo ohun tó bá lè mú àbùkù bá wa orí ìtẹ́ yẹn, àwọn ìbá wa ẹ má ṣe, tẹ́ bá ṣe á challenge yín sà. A lè kéré sí yín, ṣùgbọ́n à ní gbà kẹ́nìkankan kó mú ẹnu àbùkù bá orí ìtẹ́ yẹn. Ẹ lè wo pé bóyá àbí ń gbò láwọ̀ ta là wá fún mọ́ rí bẹ́ẹ̀ ń gbà mí. Àmọ́ àwa láti wá daṣẹ́ yín nù àbí láti wá yín fi gbàgàgbà nù bàbá wa lẹ́jẹ́. Iṣẹ́ yín l'Ògbómọ̀ṣọ́ kò dẹ̀ ṣe dànù. Ẹni bá lóun mọ Ògbómọ̀ṣọ́ parapọ̀, ara àbòsí nìyẹn. Wàláhì àdàgbàdúrà fún yín, Ọlọ́run kò kún yín lọ́wọ́, kó má da ìjókòó náà rú. Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ó bàjẹ́, ọlọ́mọdé ó dàrú. Gbogbo ẹni tẹ́ ń jẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ yẹn wọ́n bàbá wa náà ni wọ́n. Ọlọ́run máa ń jẹ tètè kú, kó bá wa tún yín ṣe, kó bá wa tún yín ṣe ibi tó ń kálukú kù sí, kó tó àwa náà ṣe ibi tá a kù sí. Kó má jẹ dààmú torí pé ẹ gbìyànjú gan, ẹ ń sọ̀rọ̀ nípa passport office tí gbogbo tẹ́ ń ṣe bọ̀ láàárín lọ́síwájú ni ẹ sáàrán nílé bàbá yín, ìlú lẹ́ ń rán. Ṣùgbọ́n ẹ dákun, ẹ má ṣe ní tí ó bàṣẹ yín jẹ́ o, ẹ má mọ ní tí ó bàṣẹ yín jẹ́ wọnú ilé. Àwọn ìgbésẹ̀ tẹ́ gbé ń jọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ yẹn ó lè bàṣẹ yín jẹ́. Wallahi al-azim, torí àwọn Ògbómọ̀ṣọ́ ń bínú fún un tó ṣẹlẹ̀ yẹn. Ìmáàmù tẹ́ gbọ́ tó wá ṣàdúrà ìbẹ̀rẹ̀, Ògbómọ̀ṣọ́ ń bínú. Ẹni tẹ́ gbé máìkì lọ́wọ́ tí ń kéwì, tí ń bú àwọn olóyè, tí ń pọn dára gan ní, Ògbómọ̀ṣọ́ ń bínú. A lè ti gbọ́ rédíò tẹ́ ṣe pé wọ́n láti wá tako ìtẹ́ ọba, àgbà bẹ́ẹ̀ àdé accept. Ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run, gbogbo tó bá lè mú àbùkù, àwọn tó bá lè mú epo ta sí wáàtí tẹ́ wọ̀, ẹ bá wá má ṣe, ẹ ti ṣiṣẹ́ gan o, iṣẹ́ tẹ́ ti ṣe gan, àwáyé gan àlè sọ́pá fẹ́ bà. Àánú ṣe tiwa ni, ní tẹ́ ń ṣe yẹn iṣẹ́ ni, àwa náà a fẹ́ kún yín lọ́wọ́ ni. A fẹ́ kún sẹ́yìn lọ́wọ́ torí pé ẹ̀yin náà ti àgbà tí ń dé. Iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá ṣe tó dáa yóò mọ pẹ̀ká náà ni. Iṣẹ́ tẹ́ bá rí tẹ́ ń ṣe táwọn èèyàn kò kọ́pì yín àti pé ṣẹ́ǹtẹ̀ ṣe ò dáa nìyẹn. Ní tẹ́ ń ṣe dáa làwọn kan náà fi jáde pé tọ̀ àwa náà fẹ́ gbára ọ̀tọ̀ yọ. Bí táwa fẹ́ gbà yẹn kò yé mi. Èmi tí mò ń jáde tí mò ń dẹ́ ní mò ń wúrowúro yìí náà àná ẹnìkan kọ́ àfọlọ́hún. Gbogbo tí ń jẹ́ ilé ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo yín ni mo kí. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, Ọlọ́run kó kún wa lọ́wọ́. Ìpàdé tá a fẹ́ ṣe láìpẹ́, tá a fẹ́ ṣe, Ọlọ́run kó bá wa ṣe, Ọlọ́run kó jápéjú ṣe. Gbogbo àwọn tí ń bọ̀ bá wa sọ wọn dé. Ẹ rí i pé kò sí ní kankan bí ilé ìdáṣe. Ẹ̀kejì náà ni ti Mufti Ìwó tí wọ́n tún ra sọ. Mo padà máa wá ṣe live lórí Mufti Ìwó special nípa pé ẹnìkankan rábítà ò lè yọ ìmáàmù, ọba ò lè yọ ìmáàmù, ìjọba ò lè yọ wọn. So à ń bọ̀ lórí yẹn special. So Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́.
tó yẹ lẹ́yìn kí n ti já fún un.